Ọlọ́run ò sọ̀rọ̀ báyìí níbi ọtí Ọlọ́run ò sọ̀rọ̀ báyìí rìbá interest ojú sínà lọ interest ọjọ́ ti lọ interest kọtìlù nafsi kọ́ pa èèyàn bó ti lágbára tó ká pa ẹ̀mí bó ti lágbára tó ní kàbáyìrí ni tí ọ̀dà tí ó mú yàn jìyà àmọ́ Ọlọ́run fẹ́ hádùn kalẹ̀ fún tó lè mú un là lọ́dọ̀ Ọlọ́run kí ni hádùn ọ̀hún ni pé wọ́n bá ti pààyàn tẹ́ ẹ bá ti pa padà kò lẹ́sẹ̀ mọ́ lọ́dọ̀ Ọlọ́run nù àmọ́ rìbá ò ní ìhun kò sí ìjìyà rìbá láyé ń yà yìí alkiyama nìkan ìjìyà rẹ̀ wà. Ẹ̀yẹ́ mọ̀ yìí àgbọ́yé bàbá ń bọ̀ ibi tá ti mọ̀ kọ́ Ọlọ́run hate rìbá ni pé Ọlọ́run gẹ́gùn de gbogbo ẹni tí ń jẹ́ interest owó èlé Ọlọ́run gẹ́gùn de wọn ni pé ẹnìkan má ba nà wọn o ó ń sìn nánu àbí ẹnà ẹgbà 100 ó lè kọ́ ọ̀hún ẹgbẹ́ lọ́wọ́ ń bọ̀ ẹni ọ̀pá yẹn kọ́ ọ̀hún ọ̀yá ẹ pa padà kàfàrà nu tẹ́ bá ti nà ó sì ná kàfàrà nu tẹ́ bá ti gé olè lọ́wọ́ kàfàrà nu ọ̀pá ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ nu ẹ fi parẹ́ ẹ fi bomi ju ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́ rìbá Ọlọ́run ẹnìkan ò gbọ́dọ̀ ná ẹ má nà ẹni tí ń gbowó èlé o kò sí kàfàrà fún kò sí kàfàrà ẹ̀ ọ̀gbọ́ kàfàrà kan ò gbé kò sí tí ń jẹ́ kàfàrà lérí rìbá kò sí tí ń jẹ́ kàfàrà mẹ́ akramakumullah ó ti yé báwọn in tí ó lè kàfàrà rẹ̀ òun náà ni kò ṣe istikfar kó sì má padà síbẹ̀ mọ́ tó bá ti túbá lọ́dọ̀ Ọlọ́run tó lóun ò ṣe mọ́ ọ̀parí lẹ́yìn èyí hùn kò sí kàfà kò sí tó lè fi dí. àyìnlá mutafa'alu. bẹ́ẹ̀ bá wá fìrì báálẹ̀. fàdánù bí haribi minallahi wa rasulihi. Ọlọ́run ní hasanu fahsanu ìdánù lè arbi minallah ẹ polongo wípé èmi Ọlọ́run fẹ́ bá òun rìbá jà wa rasuli. Ọlọ́run ní ogun dénú bẹ́ẹ̀ bá fìrì báálẹ̀ ogun dénú èmi Ọlọ́run fẹ́ jà wa rasuli òjíṣẹ́ mi náà sì fẹ́ bá yín jà. wà in tubitum. kàfàrà rẹ̀ nù. nbọ wa in tubutum tẹ́ bá ti wá túbá tẹ́ gba rìbá mọ́ falakum ru'udu amwalikum owó tó bá yáyàn kó gba owó rẹ̀ padà yóò wà lálùbáríkà fún báwo. la tadhlimuna wa la tuzlamun. la taslimun ẹ má ṣàbòsí fún yàn kẹ́ gba rìbá lọ́wọ́ ẹ o wàlá tuzlamuna ẹni ẹ bá sì yá lówó náà gbọ́dọ̀ ṣàbòsí kó jẹ mọ́lẹ̀ àfi kóhun náà dá padà fún yín bọ́ bá yáyàn lówó tóhun náà jẹ mọ́lẹ̀ tí ó dá padà òun náà ń bọ̀ wá dọ̀ mí ń bọ̀ wá. Kosi àgbọ́yé bàbá ayé àlálẹ́ kalẹ̀ yìí. tọ́ bàbá.